Aku ọdún tarara tarara. Aku ọdún tarara tarara. Aku ọdún o. Ọdún àyàbò fún gbogbo wa o. A kú ọdún o. Èmi ọmọ yín ni, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọ̀rẹ́ yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. A kú ọdún o. Ẹ̀mí á ṣọ̀pẹ́. Ọdún àdẹ̀yàbò fún gbogbo wa. Mo mọ̀ wípé ẹ̀ ń ṣọdún lọ́wọ́, àmọ́ bá ṣe ń ṣọdún ọ̀hún náà, mo ní pé ń fi ìmọ̀ràn kékeré yìí lẹ̀ fún yín. Ẹ má gbàgbé wípé àwọn tó dẹ̀ ti December èyí tó kọjá, ayé ń palẹ̀ mọ́ ẹ̀ lọ́wọ́, ayé inú gbogbo ibi tó dẹ̀ tì. Bá ṣe ń ṣọdún náà, ẹ jẹ́ ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Bá ṣe ń jáde, tá à ń lọ, tá à ń bọ̀, tá à ń náwó. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ọdún January ó yìí wà ń bẹ̀ o. Ọdún January 2021. Ẹ dẹ̀ mọ̀ wípé bí àṣà January yẹn ó máa ń gùn gan-an. Ó máa ń dàbí ẹni wípé oṣù yẹn yàtọ̀ ní gbogbo oṣù. Àmọ́ lágbára Ọlọ́run, ìrọ̀rùn la máa fi lò. Ẹ má dé gbàgbé, wọ́n sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà èyí tó fi ọgbọ́n ṣe. Ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe ọdún yìí o, nítorí pé àyè máa rí ọdún mi lágbára Ọlọ́run. Ẹ̀yin tẹ̀dẹ̀ lọ sí ilé kẹ̀dẹ̀rẹ̀ tẹ́rìnrìn àjò lọ sílé, ẹ má pẹ́ kẹ́ tó padà wá o, nítorí wípé tí òfin kónílégbélé tó bá ká yín mọ́bẹ̀, ẹ di àgbẹ̀ nìyẹn o. Eléyìí túmọ̀ sí wípé iṣẹ́ àgbẹ̀ ò dà, àmọ́ ẹ jẹ́ ká ṣe ohun gbogbo létò létò. Ẹ má dẹ̀ gbàgbé wípé àrùn kòrónà ó yìí wà ń ta. Bá ṣe ń jáde, tá à ń jẹ, tá à ń mu, ẹ jẹ́ ká mú aṣọ ìbomú wa dání. Ẹ jẹ́ ká mú ohun tá a máa fi máa pa ọwọ́ wa, tá a máa fi fọwọ́ wa nígbà dé ìgbà. A nílùú àrùn kòrónà o, lágbára Ọlọ́run. Ọdún yìí èyí tó dẹ̀ kókó parí yìí láyọ̀ la máa fi làájá. Èmi àti yín a máa ríra ní 2021. Ṣẹ́dẹ̀ rọ́dún 2021 yẹn àjọ máa lò ní láyọ̀ àtàlàáfíà, àtàwa àtọmọ àtọkọ. Wọn ò ní wá wa tí o àti ìdílé wa. Ẹ má gbàgbé wípé bẹ́ẹ̀ ṣe ń jẹ tẹ́ ẹ mu, ẹ rántí àwọn ará àdúgbò yín. Ẹ má jẹ oyè aládàáni kan jẹ. Ẹ rántí ọ̀rọ̀ tí mo bá yín sọ bó ṣe bá yín wí, bẹ́ẹ̀ náà ni ó bẹ́ mi náà wí. Mo dẹ̀ nífẹ̀ẹ́ yín o. Mo kí yín lẹ́ẹ̀kan sí wípé a kú ọdún, a kú ìyèdú, ọdún àyàbò. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi o ní Facebook ni, ní Instagram ni, àti ní YouTube. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà ó, á ní pàdé ayọ̀.